أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل صدق الله فاتبعوا ملة إبراهيم وما كان من المشركين. إن أول بيت أُدِعَ للناس للذي ببكة مباركا وهدى للعالمين. فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. فإن الله غني عن العالمين. صدق الله العظيم. Allahu akbar. Apọ̀jù báyìí lè sì gbé Ọlọ́run tóbi. Allahu akbar. Èyí tó dá mi lójú ni pé gbogbo àwa tá a wà ń jòkó yìí kò síbi táànù Ọlọ́run ti ń débẹ́ nìkọ̀ọ̀kan tó kọjá lu Kùránì. Bí wọ́n bá mọ̀ pé Kùránì náà ni gbogbo nǹkan dákun torí tọ́lọ́run ẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ mọ́jú ohun rí ojú tiẹ̀ lọ sọ pé Allahu akbar. Allahu akbar. Bàbá wa ni Mudiru Lágòrò wọ́n ló wà lu Kùránì nù. Àáfàá wa Gbẹ́lẹ́wẹ̀ Ẹ̀tù wọ́n ló wà lu Kùránì nù. Mo fẹ́ ká máa ṣe ní sharp sharp. Bàbá yẹn mọ́mú àgbà wọ́n ṣàdéhùn wọ́n sì pé àdéhùn náà. Allahu akbar. Bàbá Ajiteru Sheikh Ridwanullah láti ọdẹ òmu wọ́n ló wà lu Kùránì 1000.